Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Gbogbo ọmọ Oòduà nílé lóko lódò lẹ́yìn odi. Àánú Olódùmarè ní fi wálẹ̀ o. Oore ilé kò délé, oroko kò dóko. Ó tó kó òròkò dóko òrókòṣò ní jẹ́ tiwa láṣẹ Èdùmàrè. Àkàndọ̀rọ̀ Ayíkòǹkòǹ ló kọ mi. Àjàó àrò ni mi Ayíkòǹkòǹ asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe, ẹ̀kẹ́ ni mi ò máa dúró fọ́ tilé gbọ̀ngbọ̀n. Mo kí gbogbo yín pátápátá. Páàjọ kú dédé àkókò yìí, ibi ò ní bà wá, ìbànújẹ́ ò ní kàn wá. A ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi àrà. Ọmọ Yorùbá pẹ̀lú oríṣiríṣi cruise. Olúwo gbàlejò VDM náà wá kí Olúwo. Tolúwo kọ́ ni yọ́ jẹ́ àkọ́kọ́. Torí pé Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan. Tàbí ìwé mímọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀. Wípé ẹ̀bùn rẹ yóò mú ọ jókòó pẹ̀lú àwọn ọba aládé. Ó tẹ̀ síwájú pé ẹ̀bùn rẹ ni yóò lànà fún ọ. Ó túmọ̀ sí pé ẹ̀bùn ni máa ń jẹ́ kí wọ́n dá èèyàn mọ̀. Lágbájá ní í ṣe nǹkan bẹ́ẹ̀ tó dáa, tó dùn, tó dán mọ́rán. Kì í sórí àwọn ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire ló ti bẹ̀rẹ̀. Ó túmọ̀ sí pé àwọn ọba wa nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire, wọ́n mọ tí wọ́n ń pè ní talent, wọ́n dẹ̀ appreciate ẹ̀bùn. So Olúwo ṣe dáadáa láti invite VDM wá. Controversial ọba ló lè gbé controversial person wá. Ó nice. Ó kú mọ́ bí ìdodo ẹ̀fọn. Wẹ́kú ló ṣe wẹ́kú bí àtiró tẹsẹ̀ bọ́kọ̀ nkọ̀sọ̀. Ó ṣe wẹ́kú bí mẹ́ẹ̀lì ọdẹ òmu, mẹ́ẹ̀lì kẹfà, ó parí sílé olóyè ẹ̀kẹfà. So bọ́tì ọ̀rọ̀ pọ̀ nínú ntọ́sẹlẹ̀ nílùú Ìwó lónìí. Olúwo ò lè sọ̀rọ̀ kọ́mọ́ta sọ̀ọ̀ ní ti Ile-Ife. Àmọ́ tí ọ̀nìrà nígbà ẹ̀. Ọ̀ní ò pé kọ́ ọmọ dára tó wù ọ́, kọ́ ọmọ ṣe nǹkan tó wù ú. Ẹnìkan kan ò dá Olúwo lẹ́kun láti invite ẹni tó bá wù ú, kódà kó pọ̀ bá Sáúdí wá. Ọ̀ní ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn. Sàṣàlẹ̀ tó ní ẹ̀bùn tọ́ọ̀ni ti Ile-Ife tí bàbá ò tí invite wá sáàfin, including comedians. Ṣé sídí ni? Ṣé kí lórúkọ ọ̀gbẹ́ni tẹ́sẹ̀ ń dùn yìí? Jigan, Taoma, kí lórúkọ ọmọ ẹlẹ́ṣọ́ yìí? Yẹmí ẹlẹ́ṣọ́, Lati Adédìméjì, apá gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àti ọ̀hìn. Irọ́ o, ọ̀hìn, you are doing well. Macaroni, Mr. Macaroni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ní ti invite wá, tọ́ ní ti appreciate. So kò jẹ́ kí ti Olúwo náà jọjú. Ṣé mọ̀ pé síwájú ni tẹ̀yìn wò sáré. N táwọn kan bá fi ṣe àrà sẹ́yìn, ìní máa ń jẹ́ àrà lójú ẹlòmíì. Eégún ibì kan, gẹ̀lẹ̀dẹ́ ibì kan. Alágbára lé ń bẹ, alágbára oko wà. So àwọn èèyàn kan náà lèèyàn máa fi ṣàwòkọ́ṣe. Bó ti wù kó lúwọ̀ ọmọ rìn tó, iwájú náà ni wọ́n máa bá wọn tó síwájú ẹ̀. Ọgbọ́n òdigi láìsókùn. Kò sí bí ọmọ òye sọ pé òun ju bàbá òun lọ. Bólúwo tàkìtì tó forí gúnlẹ̀, iwájú ni ọmọ ká láàfin. Bólúwo sì tàkìtì tọ́fẹ̀gbẹ́ dálẹ̀, iwájú ni ọmọ kọ́ ni, bàbá rẹ̀ ni ọmọ jẹ́ lọ́jọ́kọ́jọ́. So having said that, àwọn nǹkan kan wà tó amaze mi. Àwọn nǹkan kan wà tó kọ mí lóminú. Àwọn nǹkan kan wà tó mú ìbéèrè wá. Àwọn nǹkan kan wà tó mú ìwúrí wá. Mo wá wò pé igi kan yìí ṣe gbó, èèyàn kan yìí sọjà. Àjèjì ọwọ́ kan ò gbégbá dórí. Bẹ́ẹ̀ ni bàdí kan ò lè jòkó lẹ́ni kọ́ dán mọ́rán. Olúwo
ó fi VDM joyè. Wọ́n ní wọ́n fẹ́ gbàlejò VDM ni. Àwọn èèyàn kan ní kò ní lọ́kàn tẹ́lẹ̀. Ìgbà tó dé ńbẹ̀ ló sáré rò ń pàjáwìrì pé kóun fi VDM joyè. Irọ́ ni. Wọ́n yìí fi oyè lọ́ọ̀yàn ní pàjáwìrì. Kí wọ́n sì mọ gbágbádá oyè léèyàn lọ́rùn níbẹ̀ náà ń bẹ̀. Torí singlet ni VDM wọ̀ dé ọ̀dọ̀ Olúwo. Agbádá tí ó wọ̀ wọ́n ti bá rán lẹ̀. Lọ́dọ̀ Olúwo ńbẹ̀ náà ni wọ́n ti gbé agbádá sí lọ́rùn. Ilé tó wá mú controversy jáde ńbẹ̀. Ó náà ni wípé atáyéṣe ti bó ni VDM jẹ. Because òye tó yé gbogbo wa ni pé atáyéṣe Ìwó ńlọ gbọ́dọ̀ jẹ́, kì í ṣe atáyéṣe of Yoruba land. Wọ́n ti jẹ́ atáyéṣe Yoruba land sẹ́yìn náà o. Àbóyè kí ni wọ́n fi kí lorúkọ Abbas Akande Obesere tí wọ́n fi jẹ Lówùkúta, atáyéṣe of Yoruba land. So kí ni máa ń sàwọn èèyàn gan? Oyè mi ń bẹ́lẹ̀ láti fi èèyàn jẹ àǹwáyé Yoruba land. Níbi tí mo ti ń rò wípé ó yẹ káwọn ajá Ọ̀yọ́, àwọn dìgbòlúgẹ Ọ̀yọ́ tí máa ń sànyàn léyìn, ó yẹ kí wọ́n ti fọ́n bọ́ta bí ìkẹta tán, kí wọ́n ti máa bú Olúwo, kálàfin ó ti issue statement pé kó Olúwo withdraw ẹ̀ with immediate effect. But unfortunately, àwọn ajá orí òkè agbómọ̀lẹ́yìn ni wọ́n ń bẹ lọ́yọ̀ọ́. Ntẹ́ bá ní kòkó bò wọ́n bọ̀, wọn ò ní bọ̀. Ntẹ́ bá ní kòkó bò wọ́n bọ̀, kò ní bọ̀. Kàkà bẹ́ẹ̀ yóò lò lè bọ òwú lójú abẹ́rẹ́ nínú òkun láì gbéná bẹ́ẹ̀. So as far as I'm concerned, báyìí là ṣe ń lé wa lóòótọ́ ìwọ bòmíì ni. Ìwọ lòkété ńlé Oníkòyí. Nílùú bòmíì ìpanu ni fáwa o. Kì í tiẹ̀ ṣèpanu, ẹran ọbẹ̀ ni. Bọ́wọ́ bá bòkété nísìnyí, àìjàmọ̀lá ni o. Bọ́wọ́ bá bà láṣejù, pípa ni ẹ pa. Kárò ń jẹ̀bà lọ́la. Bọ́wọ́ bá bà láṣejù, pípa ni ẹ pa. Kárò ń jẹ̀bà lọ́la. Lo and behold, nílẹ̀ Káàárọ̀ Oòjíire bó ṣe tóbi tó fẹ̀ tó, mo wò ó láti igun kìíní sí igun kejì, igun kẹta sí kẹrin. Mi ò rí ibi tí wọ́n ti ń fò èèyàn joyè tó jẹ́ pé ọ̀rọ̀ ọba míì lámọ̀ wá sọ ń bẹ̀. Olúwo sọ to the extent ń gbó yàtọ̀ sáwọn ọba kan tí wọ́n máa ń sanwó fáwọn blogger kí wọ́n máa bú ọba míì. Now, láti fi èèyàn joyè, èèyàn máa ń ní criteria tá a wò mọ́ èèyàn lára. Nínú ìlú, lágbègbè, ní community, generally, blogger ni VDM, activist ni, ó dẹ̀ tún ní foundation. VDM is doing wonderfully well. Dáadáa, ó ti gbìjà àwọn èèyàn jà lóríṣiríṣi, ó ti ṣàtakò àwọn èèyàn lóríṣiríṣi, oríṣiríṣi nǹkan ló ti wáyé tó ìjẹ́ wípé a lè recognize ẹ̀, kò sí ní tó bá dì ń bẹ̀. Bàbá wa fi joyè ní Ìwó, ṣé n tó ṣe sí Ìwó ńlá fi joyè ni, àbí n tí yóò ṣe sí Ìwó la fẹ́ fi joyè? Kí ni VDM máa contribute sílùú Ìwó? Ó wà stake. Pàpà síbẹ̀síbẹ̀ náà, bọ́ bá ti wu ni là á ṣèmọ̀lé ẹni. Bọ́ bá fẹ́, ó lè fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì. Bọ́ bá ṣe wu Olúwo ni yóò ṣe ṣèlú ẹ̀, ni yóò ṣe tòlú ẹ̀. Ntọ́ bá sì wù ló lè ṣe fẹ́nikẹ́ni. Ó lè fìyàn jẹ gbákejì ọba. Ó lè fọmọ Fúlàní jẹ bọ́ba Gúnwà. Ó lè fi TV jẹ ọ̀tún oyè. Kò sẹ́ni tí ó sọ wípé lébi ọ̀pọ̀n máa rí. Àwọn ò pé kí Gàmbàrí ọmọ sùn rárá. Bí ọba ti kìran yẹ̀rú ọ̀kín, kò mí rò pé yóò gba mí ń bì kankan. Bọ́ bá kìran yẹ̀rú ọ̀kín mo lè pé ó tó, bàbá kó tó ń lù ọ sinmi o, àìtó ń lù ọ jẹ gọ̀ǹgọ̀. So gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìwó,
ẹ kú oríire o, ẹ kú tàlejò tòní. Because ló dàbí ẹni pa ààrẹ lọ́wọ́ bẹ̀ wọ́n wò ní wò ó. Èrò pọ̀ gan gidi ni, èrò pọ̀. So àwọn èèyàn sì fi ìdùnnú wọn sí VeryDarkMan hàn ń pé àwọn fẹ́ràn rẹ̀ níwò, inú àwọn sì dùn wípọ́ wá kí àwọn, kódà wọ́n ń tira wọn, wọ́n ń wọ́ra wọn, wọ́n ń dára wọn láàmú oríṣiríṣi. Orí ló tá lásán bá ròkun. Kò sẹ́ni tí ó fẹ́ kó rí tó náà dorí àpésìn, kó dorí àpéwò. Àwọn èèyàn kan comment, ó amaze mi, oríṣiríṣi nǹkan wọ́n sọ. Ẹjá kọ́kọ́ lọ wo comment wọn díẹ̀ náà ká tó wá play ọ̀rọ̀ Olúwo, ká tó gbọ́rọ̀ VDM. Okay, ilé ní they should also remind VDM that the title no pass Telubakiade o. So wọ́n jẹ́ kó tètè máa yé ọ̀rẹ́ wa. Ilé ní Atayese of Iwo land, not Yoruba land. Point of correction, ilé ní madman confirm ship tasty title upon fellow madman. Olórí burúkú làwọn èèyàn. Ilé ní Yoruba land or Iwo land, nonsensical. Ilé ní of Yoruba land kẹ̀, is this man normal at all? Ilé ní it should be Atayese of Iwo land. Only the Oni and Alaafin have the exclusive right to confer such, but in this case it's limited to Iwo land. Ilé ní this one don high again o, Amugbo of Iwo. Ilé ní not only Atayese na atenuje, VDM of all people. I thought dignity should be of high value to these traditional leaders, but look like Afiyesi king himself is not far from the norms. Ilé ní the king of Iwo land conferring the title of the Yoruba land. Ilé ní very mad king and very mad man. Olórí burúkú làwọn èèyàn. Ilé ní who is Oluwo to say of Yoruba land? Is he drunk? Ilé ní since when did Oluwo begin to appoint a title that will cover the Yoruba land? Ilé ní is the award approved by Saudi Arabia or Sultan? Ilé ní does the title come with monthly salary abi? Ilé ní of Yoruba land, I like this, so make him and his brother for Oyo they drag am like that. Ilé ní our husband has gone mad again. Olarotimi. Ilé ní Atayese of Iwo, best of feather flock together. Ilé ní what is VDM contribution to Yoruba race? Yoruba or Iwo? Abi o. Ilé ní I hope Oluwo will also collect his own 24 or 48 hours ultimatum. Ilé ní everybody had on this no later denier as that of Baba Ijash. I don't know, mọ̀ntẹ́ni yẹn mi bẹ́ẹ̀ yẹn. He should add Edo and Delta to it. The king not serious. Ilé ní to put the record straight, Oluwo has no constitutional right to appoint chieftaincy title across Yoruba land. So the title only limited to Iwo land. Ilé ní Atayese of Nigeria pẹ̀lú love emoji. Ilé ní somebody explain the meaning for me please Atayese. Ilé ní the man just shows other kings whom to be given title for welcome job and not for money sake. Okay? Ilé ní Yoruba or Iwo land, the law recognizes only Alaafin to do that. Ilé ní Seun Kuti will be crying now. Ilé ní where you crying from? Ilé ní will Alaafin not fight him as he was fighting Oni? Ilé ní point of correction, it's Atayese of Nigeria, not Yoruba land. Put it directly as it is. Ilé ní come and see you, your king don't do this again o. Ilé ní Mr. Man, just be careful, this is Yoruba. Ilé ní controversial ọba. Ilé ní as an emperor, why not? Ilé ní Nigerians are entitled. Ilé ní Atayese of Iwo land, not Yoruba land. Ilé ní àwọn Atayese one of Iwo land. Ilé ní I think all Yoruba obas need to stand up on this man called Oluwo matter. Tí a bá ní ká fi wèrè sílẹ̀ kó ṣe òkú ìyá ẹ̀ bó ṣe wù ú, òórùn ẹ̀ kò ní jẹ́ ká mí. Ilé ní Yoruba land, this guy and highness 95 and 6. Ilé ní all hail new chief in town. Ilé ní àbí Atayese of Iwo. Ilé ní Atayese of Nigeria not Yoruba land. Ilé ní laws, can you imagine? Ilé ní person wey be chief dey give another person chieftaincy title. Ilé ní make una drag am like ogbono soup. Title na water.
Eléyìí for person wey dem say in cucumber dey online. Eléyìí madness raised to power 2. Eléyìí too clouty. Eléyìí nonsense. Oluwo conferring Yoruba title on a singlet wearing mumu ìkọjáyè madness unlimited. Eléyìí why this fake news? Yoruba land ke. You dey smoke something with Oluwo ni. Eléyìí Mugun dey scam Mugun. Eléyìí Oluwo. How many times did I call you? Ìwọ náà àbí okay o. Eléyìí Atayese of Iwo ó ti tún mo igbó ẹyọ. Eléyìí who dash Oluwa and Imperial Majesty. Eléyìí he don smoke weed. Eléyìí no wonder he is busy defending those involved in Presidential Foreign Investment Council. Eléyìí only Alaafin of Oyo can do such. Eléyìí VDM is finished. He has been caged. Eléyìí Atayese of Iwo town as the man's jurisdiction is limited to Iwo town. Eléyìí I don't think Kabiyesi Oluwo have the audacity to confer title of Yoruba land on anybody. If it's true, it's a step taken too far. What will the direct sons of Okanbi like Owa Orangun Aga of Ila, Onipopo and other give? Eléyìí no be that boxer king be that. Eléyìí Mugun is control Mugun. Only commandable in Iwo land. Please be aware. Eléyìí but both are content creators. Eléyìí ìkọjáyè bẹ̀rẹ̀. Eléyìí that Oluwo na Olodo. Eléyìí Yoruba land or Iwo land and its environment. Eléyìí excess drugs at work. Eléyìí Oluwo, you are on your own. You have no authority to confer any titles on anyone in Yoruba land as a whole except in your domain. Eléyìí hope VDM will be wearing clothes. Now not singlet again. Eléyìí commendable. Eléyìí honor is given to whom honor is due. VDM deserves it. Correct. Acting beyond historical scope. Atayese of Iwo land, not Yoruba land. Eléyìí out of boundary. Eléyìí Atayese of Iwo land, he meant. Eléyìí nice one. Oluwo of Iwo land. It is good thing for you to visit Obas in Yoruba land, but not this Oba Abdulrasheed, who don't have respect for the ancestors of Yoruba land. The honor would have been more honorable if it's Oni of Ife. The overall Obas of Yoruba land, VDM more grace and more honorable. Eléyìí indeed, it's truly the era of Olodo oppressing. Eléyìí irú ìròǹborùn, they both smoke weed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó la kà nínú comment àwọn èèyàn? All the same, to the best of my understanding, VDM really deserve recognition from anybody. Anybody lè appreciate VDM. Bí a káàbọ̀ ọ̀gbẹ́ni, o kú iṣẹ́, àríṣẹ́ rẹ o, torí kú iṣẹ́ ni mo ń mórí iṣẹ́ yá. Ṣùgbọ́n láti fi oyè dá lọ́lá, well, we don't know of what importance. No. Kí ni impact ẹ̀ ní Yoruba land? And again, why controversy on everything? Táyé Olúwo fi fìyàn jẹ oyè nǹkan kan of Yoruba land. Wọ́n sáfẹ́ controversy. Anybody ò bá ti mọ́ sọ̀rọ̀ ká ní Atayese of Iwo ńlọ jẹ. Ìtàn bá fìyàn joyè ńbàdàn, kíní kan of Ìbàdàn land náà máa fìyàn jẹ. Olúbàdàn kankan ò fàjàgbọ̀n rí. Ẹ̀gbá ò ní fi àbí Aláké ò ní fìyàn joyè kó sọ pé of Ẹ̀gbájẹ̀bú land àbí Yorùbá land. The same thing níjẹ̀bú. Alright, pápápá. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu VDM. Ká sì gbọ́rọ̀ lẹ́nu Olúwo. Oníkan làjí ó ṣe. Okay. Okay. Wọ́n bá máa sọ jáde ni. VDM kan wòran ràn ní pé èwo wọn tó ń kó jáde kò rí rí. Kábíyèsí lọ́wọ́ agbádá sí lọ́rùn. Irú òfin tí ń bẹ lọ́rùn mi wọ́n rán fún o.
ajé ń gbọ́ kò yé VDM. àtàyè ṣe tí ó tún wọ singlet lọ́la. ẹ̀yin náà wò. VeryDarkMan. Ok, wọ́n ti gbé agbádá sí Atáyéṣe of Iwo land lọ́rùn. Then ìgbà tó ń bọ̀ lílẹ̀ ẹjá gbọ́rọ̀ lẹ́nu Olúwo. The king of Iwo is a king to be reckoned with. Regardless of, there are many people, you will see some kings, they will go and sponsor bloggers. They even became bloggers themselves. Now, you will see some kings, they will go and sponsor bloggers. They often become bloggers themselves. Ẹjá béèrè lọ́wọ́ Olúwo pé ta ni blogger láàrin òun àtàwọn ọba tó kù. Kò sí ọba tó sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú ààrẹ tí ń sọ̀rọ̀ bí Olúwo. Ọ̀ni ò tí ì ṣe rí. Àtàláàfin àná àti tòní ìkankannu ò tí ì ṣe rí. Aláké ò ṣe rí. Awùjalẹ̀ Ìjẹ̀bú ò ṣe rí. Ọ̀wáràngún ò ṣe rí. Àtáọ̀jà ò ṣe rí. Tìmì Ẹdẹ ò ṣe rí. Ọwá Òbòkun ò ṣe rí. Kò sọ́ba náà lẹ Káàárọ̀ Oòjíire tí ń sẹ̀tì kámẹ́rà síwájú ààrẹ tó ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Olúwo nìkan ló ṣe é tí sì ń ṣe lọ́wọ́ every blessed day ní sọ̀rọ̀ lórí social media. Ó dàbí ẹni pọ́rọ̀ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Èpè ọjọ́ mọ́ olè óyè. Tọ́ra àwọn èèyàn jẹ́ kí kábíyèsí orí mú mi. Èébú, ọ̀rọ̀ ẹ̀gàn, ọ̀rọ̀ àlùfàǹsá sódìdí aládé. Ẹgbọ́n tán fi sọ tán sọ dàwàdà ń bẹ̀. Ẹkùn ọkọ̀ abọrẹ̀. Wíìs abọrẹ̀. Ọ̀ni làwọn Ọ̀yọ́ àtolúwo ń pè ní abọrẹ̀. Tó bá ń sọ̀rọ̀ páwọn ọba kan wọ́n ń sòòṣà wọ́n ń bọ̀rìṣà kò rí fáàsì èèyàn méjì. Ọ̀ni náà ní rí fáàsì. Ọ̀dẹ̀mọ̀yẹ̀wò Ọ̀ni pẹ̀lú Ọlọ́run. Ó tí ì rí Ọ̀ni níbi tó ti ń fi èèyàn ṣètùtù rí. Gbogbo ẹ̀ ní Olúwo sọ́ńbì yìí. Ó invite VeryDarkMan sí palace. To the best of my understanding, àwọn iṣẹ́ rere tí VeryDarkMan ti ṣe akitiyan láàrin ìlú ló yẹ kó jẹ́ topic of discussion as far as I'm concerned. Mo ríṣẹ́ ọwọ́ ẹ o níbi báyìí àwọn tó ṣe báyìí lágbára Ọlọ́run àti ẹ̀ lẹ́yìn o nǹkan àwọn nǹkan táwọn náà bá ní lọ́wọ́ láti ṣàtìlẹ́yìn fún tàbí ń tọ́ bá ní láti ṣe fáwọn ọ̀dọ́ wò. Because VeryDarkMan encouragement ló yẹ kó jẹ́ fáwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn láti emulate ẹ̀. Kì í ṣe bí tá a tún ti máa dápàdé ọba mi lẹ̀. Gbogbo ohun tó ń sọ ẹ̀ òye VeryDarkMan kò sí nǹkan tó kàn án. Not in my palace. Ó ti kọ́kọ́ rẹ́rìn o, not in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. After tán ti ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná bẹ́ẹ̀ bá firú ẹ̀ ṣe ẹ̀yẹ́ láàfin rí àwọn tẹ́jọ́ ń gbààfin tàbí tẹ́jọ́ wà láàfin tàbí tí wọ́n ń kì ọ́ láàfin wọn ò ní firú ẹ̀ ṣàwàdà. Please, just they are still ignorant. They are still ignorant. We will not go down to that ignorance level. We are smart. We will see some bloggers will bring will bring blogger into their palace to be abusing another king in front of them.
And they think it's I look at it and say, very childish. This is not king. This is not king-like. The same, we are correcting what is not right in kingship. Yes. Listen and learn. We are exposed. No, we might think any king might have traveled, but exposure is not about traveling up and down. But àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé traveling is part of exposure. Exposure is not about traveling up and down. No, ààrẹ náà ni o. Torí ìrírí tó bá ń ní lónìí, nǹkan ní ìrírí tó rí lọ́dún tí ń bọ̀. Tó bá sọ pé èèyàn ń rìnrìn àjò, èèyàn ń travel dáadáa, èèyàn ní ìrírí, wọ́n náà mọ̀ pọ̀ ọmọ lọ jẹ́. Bí gbogbo èèyàn sì ń lọ sí Amẹ́ríkà ní ìsìn, o tó bẹ̀ láti dorí kọ̀nà Amẹ́ríkà. Wọ́n bá mú ọ inú gbága ni o. Ibi tó ti lò yóò kú ọba rẹ nu o. It's about knowing how to use your brain, use your mind. And we will see kings. You will see them. They will be playing bloggers every month. How do you know? There are bloggers on their payroll. Wow. Just for nobody, for me. Only Oluwo. Àtàwọn wo. Because of that, they think they are doing harm to me. They don't know that people are getting the way you are talking about him bad is the way people are knowing him more. When they spoil video, they don't know that they are places that they haven't known him. This king is paying for my publicity free of charge. Ọ̀rọ̀ fídíò lásán o. This king that is doing all this, they try everything. They even thank God for my wife. This one they didn't get to him. My other wife, they are the one that they brought him. They set me up with that one. They say it should. Now, àwọn páàtì tí mo sábà bí mi nínú leléyìí, ó ní wípé ìyàwó òun ti tẹ́lẹ̀, ìyún channel chin, wọ́n set wọn up pẹ̀lú ẹni. Obìnrin ló ń sùn sínú yàrá. Sáà, kábíyèsí, ẹ wọlé rè bá obìnrin tẹ́ ẹ mà lóòjọ́. Ẹ gàlé lórí, ẹ ní nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀. Oyún that same day, oyún ọjọ́ kan péré náà dẹ̀ dọmọ. Ẹ dẹ̀ sọ́dọ̀ lórí láàfin. Ṣé bí Yorùbá lẹ́yìn náà kábíyèsí, Olúwo, ń bẹ gbọ́ngbà tí wọ́n níyàwó tá a bá fẹ́ lójú ujó, ìran ni ó wò lọ. Okay? Ṣé ọba kan ló wá sọ wípé Olúwo, ọmọ ti sùn nú yàrá, ó yá lọ bá, àbọ́ba kan ló dì í nítan mú fún ọ. Tó fi jẹ́ pé wọ́n sẹ̀tì ẹ̀ ni. Because we don't understand. Kò yé wa. Kill me, they poison me, they assassination. Can you imagine? Can you imagine? Ta ló rán aya ni agbanipa sí ọ tó sì sọ jáde? Bó bá lẹ́rìí tó dájú, ó dá o. Ọba ìran yàn kí wọ́n wá gbẹ̀mí mi o. Sọ jáde náà ó já mọ̀, jẹ́ kí gbogbo wa rí. Àbí èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ sọ ni. Ta ló fún ọ májèlé jẹ? I swear to Oludumare. If I lie, let God remove me from this trouble. If you know what they are doing, If I lie, let God remove me from this throne. Brother, ó ti mọ̀ pé kò sí nǹkan tó kọ́ lọ́n pẹ̀lú ipò tó wà, kò sẹ́ni tí ó yọ̀yàn kú ń bẹ̀. Ìwọ ló yan ọba, ìwọ náà ni ó gbádùn ọba wọn. we are trying to change, we are trying to let you know that this what we are doing in the past, the things of the past that is not good. Agbada is good from the past. We brought it now and we are still using it. Any tradition and culture that is not harming our children, we adopt it and we use it for the future. For anyone that is hurting us, we don't want rituals that is sacrificing our children. Yes. There used to be sacrificial humans in Yoruba land, and some people are still doing it under me.
And we are telling them, please, I cannot be a part. ẹ dákun ńlẹ̀ káàárọ̀ oòjíire ta ló mọ ọba náà tó sì ń fi èèyàn ṣètùtù owó àbí tó sì ń fi èèyàn ṣètùtù láàrin ìlú lónìí olónìí ńlẹ̀ káàárọ̀ oòjíire bó ṣe fẹ̀ tó ọba Àwo ńlọlúwo ń sọ wípé wọ́n sì ń lu àwọn ọmọ àwọn I don't think so because tán bá ní ọba ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ mi mọ ọba tó ṣe ju Ọọ̀ni lọ ọba ní pàtì nínú ìgbésí ayé àwọn ọ̀dọ́ ọba gba àwọn ọ̀dọ́ ṣiṣẹ́ mi mọ ọba mi tó tún ṣe ju Ọọ̀ni lọ so. Of a kingship that will be killing. That is violence. Violence. The people you are killing, and these children, they can be president in the future. Now, nítorí àwíjàre kí tó tán lẹ́nu àwọn tí mo fẹ́ mú jáde nínú tí mo play so far ò ní wípé ìkùrọ́ lọ wá rà bó lọ́mọ ẹran ṣe dégbá ọ̀tọ̀ ní tá a bá wá sóde ọ̀tọ̀ ní tá a bá lọ lé VeryDarkMan là ń gbà lálejò ó ṣe tún di ọ̀rọ̀ lórí ìran káàárọ̀ oòjíire wọ́n ń sòòsà wọn ò sòòsà kò sẹ́ni tó drag ẹnì kankan kó wá sòòsà kò sọ́ba tí ń sòòsà ní gbàgede ṣùgbọ́n wọ́n ti láwọn ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe nílé-Ifẹ̀ ready made wọ́n lélẹ̀ ìtàn ṣe ń Ìbàdàn wọ́n lélẹ̀ ìtàn ṣe lọ́yọ̀ọ́ tàbádẹ̀ sọ wípé ìlú tó ru ilẹ̀ káàárọ̀ oòjíire lérí tó ru ìran Yorùbá lérí Ilé-Ifẹ̀ àtọ̀yọ́ náà ni o láti ìgbà ìwáṣẹ̀ títí dòní ṣáwá ní kí wọ́n pa ìṣẹ̀ṣe rẹ́ nífẹ̀ẹ́ kí wọ́n parẹ́ lọ́yọ̀ọ́ kí n tí wọ́n ń pè níran Yorùbá ó sì tán bẹ́ẹ̀ because tá a bá ti yọ gbogbo àwọn nǹkan yìí yọ parẹ́ o that is number one. Secondly ó ní wípé Olúwo ọmọ pé tí wọ́n ń pè ní iyì àtàpọ́nlé ọba gangan nu iyì àti àpọ́nlé tí ń bẹ lára ọba kò ní pẹ́ tán Àkàndá ọ̀rọ̀ Awíkonko lórúkọ tèmi ẹ kọ́lẹ̀ kẹ́ ẹ kọrúkọ mi tì í pé gbogbo ìbọ̀rìṣà ọ̀dá ìṣẹ̀ṣe ọ̀dá ẹlẹ́bọ ni wọ́n oníǹkankan ni wọ́n tó bá ti kúrò nínú ìran Yorùbá tá a fẹ̀sìn àjèjì gbasẹ́gbẹ̀ẹ́ tán mo fọlọ́ ń búra ipò ọba kò ní níyì mọ́ kò ní síjọ lójú kankan mọ́ torí kò ní dúró fún nǹkan kan mọ́ ntọ́ bá dé stage kan a ní nígbàgbọ́ nínú kájọba nínú ìlú mọ́ a nígbàgbọ́ nínú local government chairman torí n ta sọ ni wípé ayé ti da yí ọ̀làjú ẹjá dàbí àwọn ọba òkè òkun are you getting me ṣùgbọ́n Ọọ̀ni sì máa wà relevant ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí Ọọ̀ni will still be relevant as the spiritual leader of the entire Yoruba race Ọọ̀ni sì máa wà ńbẹ̀ títí forever a sì ní ọ̀wọ̀ àtàpọ́nlé yẹn fọ́ Ọọ̀ni ṣùgbọ́n àní ní fọ́ba kankan mọ́ ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí òye yé mi pé Ilé-Ifẹ̀ ò lè stop ọdún ọlọ́jọ́ wọn lè stop ọdún ajé wọn lè stop ọdún Ògún wọn lè stop ọdún Ọbàtálá wọn lè stop ọdún Ọ̀fà eléyìí ò ti tó wa ẹ jẹ́ kí wọ́n pa gbogbo ohun tí ń jẹ́sẹ̀ sí rẹ́ níwò kọ́mọ́ hù mọ́ ẹ jẹ́ kí wọ́n lé àwọn kírísítẹ́nì kúrò níwò kó kù mùsùlùmù nìkan káwá wò gbẹ̀yìn sí wọn Ọlọ́run Elédùmarè kò ní fi sára wa dè wá kò ní ní wá lára àní sí kó gbà àní sí ìyànyàn sípò ṣé ká kí VeryDarkMan kú oríire ni tó àkí VeryDarkMan pò kú oríire o àtayé ṣe ṣùgbọ́n àtayé ṣe ti bo àtayé ṣe ìwò oyè tó jẹ kò kọjá ìlú Ìwó Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó ọ̀rọ̀ Awíkonko a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kí lè rò tí lórí àtayé ṣe tí wọ́n fi VeryDarkMan jẹ́ níwò
tólúwo pè ní atáyéṣe of Yorùbá land. Ìdáhùn yẹn bá ń fi sí comment section. God bless you. Àánú Olódùmarè ní fi sílẹ̀ o. Ilé onílé wa tọ̀nù nínú wa wọlé. Ẹ like, follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV fún Onídèmọdé game show. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ. Ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣàlẹ̀ káàró jíire bí òní wọmi. Orílẹ̀-èdè ilẹ̀ káàró jíire òní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. Àjùwàṣe o, ó dàárọ̀, oorun ayọ̀ lásùn o, àní tójú ohun dojú kú. I love you all. Bye bye.